Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ ìkíní títí dé ìkẹrìnlá. Ó kà báyìí: Ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú. Ẹ gba Ọlọ́run gbọ́, kí ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi, ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà. Ìbá má ṣe bẹ́ẹ̀, èmi ìbá ti sọ fún yín. Èmi ń lọ láti pèsè àyè sílẹ̀ fún yín. Bí mo bá sì lọ láti pèsè àyè sílẹ̀ fún yín, èmi ó tún padà wá. Èmi ó sì mú yín lọ sọ́dọ̀ èmi tìkára mi, pé níbi tí èmi gbé wà, kí ẹ̀yin lè wà níbẹ̀ pẹ̀lú. Ẹ̀yin mọ ibi tí èmi gbé ń lọ, ẹ sì mọ ọ̀nà náà. Tómásì wí fún un pé, Olúwa, a kò mọ ibi tí ìwọ ń lọ. A ó wá ti ṣe mọ ọ̀nà náà? Jesu dá wọn lóhùn pé, Èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀ Baba bí kò ṣe nípasẹ̀ mi. Ìbá ṣe pé ẹ̀yin ti mọ̀ mí, ẹ̀yin ìbá ti mọ Baba mi pẹ̀lú. Láti ìsinsìnyí lọ, ẹ̀yin mọ̀, ẹ sì ti rí. Fílípì wí fún un pé, Olúwa, fi Baba náà wá, yóò sì tó fún wa. Jesu wí fún un pé, bí àkókò tí mo bá yín gbé ti tó yìí, ìwọ kò sì tí ì mọ̀ mí síbẹ̀, Fílípì. Ẹni tí ó bá ti rí mi, ó ti rí Baba. Ìwọ ha ti ṣe wípé, fi Baba hàn wá. Ìwọ kò ha gbàgbọ́ pé èmi wà nínú Baba, àti pé Baba wà nínú mi. Ọ̀rọ̀ tí èmi ń sọ fún yín, èmi kò dá sọ, ṣùgbọ́n Baba tí ó wà nínú mi, òun ní í ṣe iṣẹ́ rẹ̀. Ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú Baba, Baba sì wà nínú mi. Bí kò ṣe bẹ́ẹ̀, ẹ gbà mí gbọ́ nítorí àwọn ẹ̀rí iṣẹ́ náà pàápàá. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, iṣẹ́ tí èmi ń ṣe ni òun yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ tí ó tóbi jù wọ̀nyí lọ ni yóò sì ṣe, nítorí tí èmi ń lọ sọ́dọ̀ Baba. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè ní orúkọ mi, òun náà ni èmi ó ṣe, kí a lè yin Baba lógo nínú ọmọ. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun ní orúkọ mi, èmi ó ṣe é. Jésù tún padà bọ̀. Jésù mọ ìpòrúru ọkàn tí yóò bá àwọn tí ó ń tẹ̀lé e nígbà tí òun bá kúrò láyé. Nítorí náà, ó kì wọ́n láyà, ó mú wọn lọ́kàn le ní ẹsẹ̀ kínní. Jésù ní láti padà sọ́dọ̀ Bàbá kí ó lè lọ pèsè àyè sílẹ̀ fún àwọn tí ó ń tẹ̀lé e. Kí ni ìlérí tí ó ṣe? Ẹsẹ̀ kẹta. Ìlérí ńlá ni èyí pé Jésù ń padà bọ̀ wá mú wa lọ sọ́dọ̀ ara rẹ̀. Jésù kí ara rẹ̀ délé fún àwọn tirẹ̀ ní ẹsẹ̀ kẹfà. Ta ni Jésù yìí ṣe? Ǹjẹ́ o mọ̀ ọ́ bẹ́ẹ̀? Òun nìkan ni ọ̀nà sí ọ̀dọ̀ Bàbá. Òun ni òtítọ́ tí ń fúnni ní òmìnira ní tòótọ́. Jòhánù orí 8 ẹsẹ̀ 22. Òun ni olùfúnni ní ìyè àìnípẹ̀kun. Ìpòǹgbẹ tí ó dára ni èyí láti mọ Jésù dáadáa. Ẹsẹ̀ 8. Ìgbàgbọ́ tí ó jinlẹ̀ ni Jésù fẹ́ kí gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní, kí wọ́n lè dàbí rẹ̀ nínú iṣẹ́ gbogbo tí ó ṣe. Ẹsẹ̀ 12. Ó fẹ́ kí wọ́n ó ṣe ju òun lọ. Nítorí náà, ó ṣèlérí fún wọn pé ohunkóhun tí wọ́n bá béèrè lọ́wọ́ Bàbá ní orúkọ òun ni a ó ṣe fún wọn. Ẹsẹ̀ 13 àti 14. Àdúrà. Jésù Olúwa, ọ̀nà òtítọ́ àti ìyè, dì mí mú dé òpin kí n lè bá ọ jọba títí láé.